الحمد لله العليم الحكيم. ọpẹ́ ni fún Ọlọ́run ọba onímímọ́ ọgbọ́ ọ̀jọ̀gbọ́n. خلق الخلق بحكمته. ọba tó dá gbogbo àwọn ẹ̀dá pẹ̀lú ọgbọ́n rẹ̀. ونظم الأكوام بحكمته. ọba tó ṣe gbogbo ètò gbogbo ayé pẹ̀lú ọgbọ́n rẹ̀. خلق الإنسان بحكمته. ọba yìí náà ló dá àwọn èèyàn pẹ̀lú ọgbọ́n rẹ̀. كون الأكوان كلها بحكمته. ọba yìí náà ló tò gbogbo ayé pẹ̀lú tó fi tò pẹ̀lú ọgbọ́n rẹ̀. ونظم الخلائق فيها بحكمته. ọlọ́run sì ṣètò àwọn ẹ̀dá sínú ayé náà pẹ̀lú ọgbọ́n rẹ̀. وأظهر ما يستحق الظهور بحكمته. ọba yìí náà ló ṣàfihàn tó tọ́ láti hàn pẹ̀lú ọgbọ́n rẹ̀. وأبطن ما يستحق البطن بحكمته. ọba yìí náà ló fi pamọ́ in tó tọ́ láti pamọ́ pẹ̀lú ọgbọ́n rẹ̀. والذي جعل واحدا رئيسا لجميع الخلق وهو محمد صلى الله عليه وسلم. ọba tá à ń ròyìn yìí òun náà ló ṣe èèyàn kan ní aṣáájú lọ́gàá fún gbogbo ohun tó dá. ẹni tó ṣe láṣáájú tó ṣe lọ́gàá náà l'Ànábì wa Muhammad, ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá pẹ̀lú ọgbọ́n rẹ̀ náà ló ṣe ṣèyún náà bẹ́ẹ̀. وهو سيد الخلق. Ànábì láṣáájú gbogbo ẹ̀dá. وهو أعلم الخلق. Ànábì lẹni tí fi mọ̀ jùlọ nínú gbogbo ẹ̀dá. وهو أحسن الخلق. Ànábì lẹni tí fi ṣe dáadáa jù nínú gbogbo ẹ̀dá. وهو أكرم الخلق. Ànábì lẹni tí fi jálápọ̀nlé jù nínú gbogbo ẹ̀dá. وهو الأحب إلى ربه من جميع الخلق. Ànábì gan lọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù nínú gbogbo ẹ̀dá. بكرامته أكرم الله جميع الناس بكرامة سيدنا محمد صلى الله عليه وسلم. pẹ̀lú àpọ́nlé tí ń bẹ fún Ànábì wa Muhammad, àpọ́nlé tànábì lọ́lọ́run fi pọ́n gbogbo àwọn èèyàn lé. àpọ́nlé Ànábì lọ́lọ́run fi pọ́n gbogbo alé lọ́lọ́run fi kà wá kún. ìkẹ́ ọlọ́run kó máa bá Ànábì náà. لذلك قال الله ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقهم من الطيبات في القرآن. nítorí ẹ̀ lọ́lọ́run ṣe sọ nínú Al-Qur'ani wípé fúnra ara àwọn ọlọ́run a ti gbé àpọ́nlé tó pọ̀ fún àwọn ọmọ Ànábì Ádámà. a sì gbé wọn à ń gbé wọn rìn lérí títì, à ń gbé wọn rìn lérí omi, aṣarísìkí ọ̀pọ̀lọpọ̀ fún wọn. àwa tá a ṣe léyìí la ṣe bẹ́ẹ̀ nítorí àpọ́nlé tí ń bẹ fún Muhammad. لذلك دائما نتوسل أن لا يسيرنا إلى غير الإنسان. torí ẹ̀ a máa rawọ́ rasẹ̀ sọ́dọ̀ ọlọ́run wípé bá a ṣe wà léèyàn yìí ọlọ́run má tún yí wa padà sí nǹkan míì tó yàtọ̀ sí èèyàn. لله الحمد. adúpẹ́ fún ọlọ́run lẹ́ẹ̀kan sí i, ọlọ́run ló lọ́pẹ́. الذي خير كل شيء على ما شاء. ọba tó ṣẹ̀ṣà gbogbo nǹkan lórí bó ṣe fẹ́. والذي
خيرنا على ما كنا عليه يعني الإسلام. ṣé mọ̀ wípé ọlọ́run ló ṣà wá lẹ́ṣà lérí èyí tá a wà lérí rẹ̀ yìí tí í ṣe ẹ̀sìn Islam. ọlọ́run fúnra ara rẹ̀ ló fi wá sínú ẹ̀sìn náà. هو الذي خير غيره إلى ما شاء. ṣé mọ̀ pé ọlọ́run tó ṣe léyìí fún wa náà ló gbé ẹlòmíì náà sí nǹkan tí ọlọ́run fẹ́. وقال وما تشاءون إلا أن يشاء الله رب العالمين. lórí ìpọ́rọ̀ ọlọ́run ọba yìí ti sọ nínú Al-Qur'ani wípé ẹ lè fẹ́ nǹkan kan àfi tó jẹ́ wípé ohun tọ́lọ́run fẹ́. ولا بد لنا عندما وجدنا على أحسن الخلق والخلق لا بد أن نجتهد ليلا ونهارا على اتباع رسول صلى الله عليه وسلم. nígbà tí àwa ti wá bára wa bí ọlọ́run ṣe ṣe wáyé wípé a dá nínú wà a dá nínú dídá èèyàn ni wá gbogbo ìgbà àwa gbọ́dọ̀ máa gbìyànjú láti máa gbìyànjú nínú ẹ̀sìn lórí ìlànà Ànábì wa Muhammad. جزاء وشكرا لرب العالمين. ká máa fi yún ṣe ẹ̀san ká sì máa fi dúpẹ́ fọ́ba tó ṣe wá bẹ́ẹ̀ ọba àgbáńlá ayé tí ń tọ́jú gbogbo ayé. وعندما أطال النبي قيامه حتى توارم رجلاه وسألوه يا رسول الله قد غفر الله لك ما تقدم من ذنبك وقال أفلا أكون عبدا شكورا. ṣé mọ̀ wípé lọ́jọ́ sí tí Ànábì máa ń yan náfìlà tí ó pẹ́ lórí náfìlà títí lọ́jọ́ kan tí ẹsẹ̀ rẹ̀ méjèèjì ń gbọ̀n tí ẹsẹ̀ rẹ̀ méjèèjì tó wú tí àwọn èèyàn wá lọ bí wípé ìwọ Muhammad ìwọ ló yan náfìlà tẹ́sẹ̀ rẹ̀ fi wú tó báyìí ebi ọlọ́run ti ṣàforíjì gbogbo ohun tó ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ àbẹ́ṣẹ̀ tó ṣẹ̀ ṣe bọ́lọ́run ti ṣàforíjì rẹ̀ fún ọ. èsì tánẹ́bì fún wọn lọ́jọ́ náà ni wípé gbogbo èyí tí ń ṣe yìí sẹ́yìn wá ní jẹ́ ẹrú tí ó mọ oore tí ó máa dúpẹ́ fọlọ́run bí. لذلك ينبغي لنا أن نقتدي بما قال. ṣé mọ̀ pé torí ẹ̀ ló ṣe pọn dandan fún wa káwa náà máa kọ́ṣe bí Ànábì ṣe sọ fún àwọn tó bí lọ́jọ́ sí wípé èmi ò ní máa wá jẹ́ ẹrú tí ó máa wá dúpẹ́ bí torí ẹ̀ àwa náà gbọ́dọ̀ máa dúpẹ́ lórí èyí tá a wà yìí. alhamdulillahi rabbil alamin. اليوم سنبدأ سورة النساء. ní òní a bẹ̀rẹ̀ Suratun Nisa. بقدر ما تيسر. pẹ̀lú òǹdíwọ̀n bó bá ṣe rọrùn. لأنها تفسير رمضان. nítorí wípé tafsiri Ramadana ni. كما قلت بالأمس جلستنا هذه جلسة للطلبة. gẹ́gẹ́ bí àwọn bàbá yìí sọ fún wa lánàá wípé ìjókòó tafsiri yìí àwa tá a jọmọ kéwú la ní ìjókòó wa ni. يستفيدون المستفيدون. àwọn tí ó máa jàǹfààní ó máa jàǹfààní bẹ́ẹ̀ o ṣùgbọ́n àjókòó yìí gan-an àwọn ọmọ kéwú la ní. ولكن يتعلم فيها المتعلمون. ṣùgbọ́n gbogbo ẹni bá fẹ́ kẹ́kọ̀ọ́ náà ó máa kẹ́kọ̀ọ́ nínú ìjókòó yìí. واجب عليكم أن تفهموا. gbogbo àwọn ọmọ kéwú ó di dandan lérí wa a gbọ́dọ̀ gbàgbọ́ yé gbogbo ohun táwọn bàbá ń tú fún wa yìí. كي تكونوا من المتفاخرين. kí gbogbo wa náà ká bá lè wà nínú ẹni tí ó lè ṣe fáàrí pé Kùránì yé mi. عندما حان ذلك. nígbà tásìkò oyún ń bá tó. سبب النزول يعني لابد من صفوة يعني أبيان. نعم سميت سورة النساء لكثرة ما ورد فيها أو لكثرة ما ورد فيها من الأحكام. أني سورة
ó ní súra tí wọ́n fi dá obìnrin lọ́lá tí wọ́n dédé sọ ní orúkọ súra obìnrin ìtumọ̀ súra ó ní ọgbà tí gbogbo nǹkan wá kó sínú ẹ̀ bí fẹ́ǹsì tá a mọ̀ tá a fi yí ilé ká ó ní gbogbo súra kọ̀ọ̀kan gbogbo àwọn tí wọ́n kó sínú ọgbà gẹ́gẹ́ bí àwa náà ṣe máa kó àwọn èèyàn sínú ọgbà ìyàwó ọmọ nǹkan ni wá òun wá ní gbogbo àwọn àṣẹlẹ̀ tí wọ́n kó sínú ẹ̀ ó wá ní kọ́kọ́rọ́ ó sì ní ẹni tí ó ní ọgbà ẹni tí wọ́n fún ní kọ́kọ́rọ́ àti wọnú ọgbà òun làwọn àfáà bí àwọn àfáà bá ti wá mú kọ́kọ́rọ́ tí wọ́n bá ṣílẹ̀kùn tí wọ́n wọlé nítorí bá wá wù wọ́n nínú ilé láti bá sọ̀rọ̀ nínú àwọn tí ń bẹ ń bẹ àbí láti sọ̀rọ̀ lélẹ́rí oníwó sọ dhalika sumiya suwara jamiya suwara samahu suwaru torí ẹ̀ ni wọ́n fi sọ súra kọ̀ọ̀kan àpapọ̀ rẹ̀ wọ́n sọ ní suwaru àwọn àpapọ̀ ọgbà kọ̀ọ̀kan tí yẹn bá fẹ́ wọ̀ àfáà ní wà ní kọ́kọ́rọ́ lọ́wọ́ tí ó fi wọ bẹ̀ tó bá wá wọ bẹ̀ in tó fẹ́ lò nínú ilé àbí tó fẹ́ sọ̀rọ̀ lélẹ́rí yóò rí oní alukurani súra kọ̀ọ̀kan eléyìí tá a máa bá nu eléyìí àti òǹkọ́lá bá nu eléyìí tí a lò kọjá ẹni bá ti wá gbọ́n tó gbìyànjú tó rí ẹni tó ní kọ́kọ́rọ́ ibi tí nǹkan wà ó rẹni tó ní kọ́kọ́rọ́ rẹ̀ lọ́wọ́ ó sì níyọ̀ ọ̀dà àti mú un tó wúlò nínú ilé fún òun tóun ní kọ́kọ́rọ́ rẹ̀ lọ́wọ́ béèrè ẹni bẹ́ẹ̀ bá pé ẹni tó mú nínú ilé òun kò yẹ kó jẹ́ ó sọnù. lidhalika sumiya jami'u suwar فاهم؟ نعم. اليوم lónìí نبدأ قراءة وتفسير سورة النساء. a bẹ̀rẹ̀ sí ní ké súrátà nìsáyì ní kíké a sì bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé rẹ̀ sumiyati súrátù nìsáyì li kasrati ma warada fiha minal ahkam. wọ́n sọ súra yìí ní súra obìnrin nípa pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí ń bẹ nínú ẹ̀ tí a máa mú ọ̀rọ̀ tó sọ nípa obìnrin tó wúlò fóbìnrin ni torí pé dáìmá náà kúrò law kanat jami'u nisa'i عاقلات لن تجد منه أحدا لم تكن مسلمة. ká ní gbogbo obìnrin àwọn bàbá láwọn a máa sábà sọ ní gbogbo ìgbà wípé ká ní gbogbo obìnrin jẹ́ ẹni tí ronú jinlẹ̀ bí wọ́n bá jẹ́ onílàákàyè tí làákàyè náà pé ni kò ní sóbìnrin kan láyé tí ò ní jẹ́ mùsùlùmọ́. qabla al-islami. nítorí wípé ṣáájú ìsìláàmù. an-nisa'u wa abna'uha aw banatuha mawrutha. torí pé ṣáájú kí ìsìláàmù tó dé obìnrin àtàwọn ọmọ tó bá bí tọkọ rẹ̀ bá ti lè kú àwọn èèyàn ó jẹ wọ́n mógún ni. wirathatan ijbariyatan. jíjíjẹ mógún ti túláàsì. taw'an wa karihan.
obìnrin bẹ́ẹ̀ ìbá àfẹ́ ìbá àmáfẹ́ bọ́kọ rẹ̀ bá ti kú wọ́n ó jẹ òun àtàwọn ọmọ rẹ̀ wọ́n á máa jẹ wọ́n mógún ni. ata law abad an tusawija man arada taswijaha kutilat. tí obìnrin kan bá wà tọkọ láti fẹ́ ẹni tó wù láti fẹ́ tóbìnrin kan bá kọ̀ láti fẹ́ ẹni tó sọ pé òun fẹ́ fẹ́ nígbà tọkọ rẹ̀ kú obìnrin kan bá kọ̀ bẹ́ẹ̀ wọ́n á parú obìnrin bẹ́ẹ̀. kana dhalika daima ata bu'itha rasulu rahmatu. bí ṣíṣe ń bọ̀ nù títí tó fi wá dìgbà tí wọ́n gbé ànẹ́bì kẹ́dìde. wallazi abadhalik. ànẹ́bì ìkẹ́ yìí ànẹ́bì Muhammad òun ló kọ gbogbo ohun tí wọ́n ń ṣe yìí. fi kitabihi azhara Allahu alwiratha. nínú tírà òjíṣẹ́ ìkẹ́ tí sànẹ́bì yìí lọ́lọ́run ti fi àwọn béèyàn ṣe jogún hàn. lidhalika ja'ala yani tashri'a limirath. torí ẹ̀ lọ́lọ́run ṣe fi òfin síbi jíjogún ó ní bá a ṣe jogún ó sì ní tá a jogún. amthaluha kathira. àpèjúwe eléyìí tá a wí yìí pé wọn a máa jobìnrin àti àwọn ọmọ rẹ̀ mógún ṣáájú kí ìsìláàmù tó dé àpèjúwe irú wà bẹ́ẹ̀ ọ̀pọ̀. minha ma kunna fi maydanihi al-yawm. nínú ẹ̀ nínú nǹkan tá a fẹ́ bọ́ sínú fídì rẹ̀ lénìí yìí. naam. sumiyati suratu nisa likasrati ma warada fiha min al-ahkami allati tata'allaq bihinna. ntí ó fa sura yìí ó ní pé tó kójọ ntí sura yìí kójọ ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ìdájọ́ tó jẹ́ pé ó fún obìnrin ní àyè àti pé èèyàn lèmi náà. bidarajatin lam tujad fi ghayriha min as-suwari. torí ẹ̀ àwọn ọ̀rọ̀ tí a máa rí nínú sura yìí tá a bá ti parí sura yìí àtúnlé rí nínú sura míì mọ́nú al-Qur'an nípa ọ̀rọ̀ tóbìnrin. walizalika utliqa alayha suratu nisa'i al-kubra. torí ẹ̀ ó náà fi pé ní ọgbà ti obìnrin. wa ta'arradati bit-tafsil ila ahkamil mawarisi. sura yìí ti ọwọ́ rẹ̀ gùn púpọ̀ ó tún wá náwó débi bí wọ́n ti ṣe òfin bá a ṣe pín ogún ẹni ó bá kú ọkọ ni àbíyàwó bàbá ni àbọ́mọ ìyá gbogbo ẹ̀ pátápátá yani nasamuha fi hadhihi as-surat. wa tahaddasati anil muhrimati minan nisa. ahlan bi shay. à ń kí àwọn sheikh. ẹ bá ń gbèsè kan wá sẹ́rẹ̀. à ń kí àwọn sheikh. à ń kí àwọn sheikh. هذه السورة súrà tá a fẹ́ máa ké yìí. بسم الله. نعم. وتحدثت عن المحرمات من النساء. سورة قبل الإسلام. ṣáájú kí islam tó dé. الكافرون. àwọn kèfèrí. أو نقول المشركون. àbí ká láwọn ṣẹbọ. حللوا كل شيء. gbogbo nǹkan lẹ̀tọ́ lọ́dọ̀ tiwọn gbogbo nǹkan ni wọ́n ṣe lẹ́tọ̀ọ́. كل ما يحبونه حلال. gbogbo ohun tí àwọn bá fẹ́ òun ni ẹ̀tọ́. وكل ما يكرهونه يعني حرام. gbogbo ohun táwọn ò bá fẹ́ òun ni èèwọ̀ lọ́dọ̀ tiwọn. ولكن ṣùgbọ́n عندما بعث
النبي رحمة غير كل شيء. ṣùgbọ́n gbà tí wọ́n gbé òjíṣẹ́ kẹ́dìde tí í ṣe ànábì wa Muhammad wọ́n yí gbogbo nǹkan padà ọlọ́run ṣètò gbogbo nǹkan bó ṣe yẹ ó rí. لذلك في هذه السورة torí bẹ́ẹ̀ nínú súrà yìí النساء والمحرمات àwọn obìnrin kan ń bẹ tó jẹ́ wípé èèwọ̀ ní fífẹ́ wọn. نجدها àárín nínú súrà yìí wà kámi àrídọ́ wàmùsọ̀hàrà. قبل الإسلام ṣáájú kí ìsìláàmù tó dé ليس هناك يعني احترام المصاهرة kò sí àpọ́nlé fún ìjẹ́ àná ولا حرام لإرضاع kò sì sí èèwọ̀ níbi fúnfúnni lọ́mú. كان هكذا حتى بعث الرسول الرحمة. bí nǹkan ṣe ń bọ̀ nù ṣáájú títí tí ọlọ́run fi wá gbé ànábì kẹ́dìde ànábì wa Muhammad. اقرأ. ثم تناولت حق الزوج على زوجته. قبل الإسلام ṣáájú kí ìsìláàmù tó dé ليس هناك حقوق ثابتة kò sí àwọn ẹ̀tọ́ kan tó fẹsẹ̀ múlẹ̀ بين زوج وزوجة. láàrin ọkọ àtìyàwó كان هكذا bí wọ́n ṣe ń ṣe nù حتى بعث رسول الرحمة. títí tọ́lọ́run fi gbé ànẹ́bì kẹ́dìde ànẹ́bì wa Muhammad. wàá rí ṣàdátì ìlànà khutuwati allati yambagi an yasluka ar-rajulu li islahi al-hayati zawjiyya. قبل الإسلام ṣáájú kí islam tó dé الزوج ọkọ يفعل ما يشاء على زوجته ìtọ́ bá wù ú ní í ṣe lérí ìyàwó rẹ̀ وليس هناك ما يوقفه عن ذلك. kò sì sẹ́ni tí ó dá a lákẹ́ wípé má ṣe bẹ́ẹ̀ mọ́. كان هكذا bí nǹkan ṣe ń bọ̀ nù حتى بعث الرسول رحمة هو الذي جعل قانون الإصلاح. bí nǹkan ṣe ń bọ̀ nù títí tí ọlọ́run fi gbé ànẹ́bì kẹ́dìde ànẹ́bì kẹ́yẹ ànẹ́bì Muhammad sallallahu alayhi wa sallam òun ló wá dé ló gbé àwọn òfin lẹ̀ láwọn òfin tọkọ àtìyàwó máa lò láàrin ara wọn. summa intaqalati min da'iratil usra ila da'iratil mujtama. هكذا كان الأمر. ọ̀rọ̀ ṣe rí nù. ليس هناك كرامة بين الأسرة وليس هناك نظام بين الأسرة وليس هناك يعني أهمية شيء، ولكن عندما جاء النبي صلى الله عليه وسلم جعل لكل شيء يعني حكما متبعا كل من تبعه وهو في السبيل وكل من تركه وهو خالفه. bí nǹkan ṣe ń bọ̀ nù kò sápọ́nlé látọ̀dọ̀ èèyàn kan bọ́sọ́dọ̀ èèyàn kan kò sápọ́nlé látọ̀dọ̀ fámìlì kan bọ́sọ́dọ̀ fámìlì kan béèyàn kan bá ti rò pé òun fẹ́ fẹ́yàwó kan yóò fẹ́yàwó yẹn ni kò tiẹ̀ ní sanwó orí kò ní ṣe nǹkan kan bí nǹkan ṣe wá ń bọ̀ nù títí tí ọlọ́run fi gbé ànẹ́bì kẹ́dìde ànẹ́bì kẹ́yẹ ànẹ́bì Muhammad sallallahu alayhi wa sallam òun ló wá fi ètò òun ló fi òfin òun ló fi làákàyè ló fi gbé gbogbo òfin lẹ̀ nínú tírà tọ́lọ́wọ́n ọba rẹ̀ fi ránṣẹ́. ثم ننتقل إلى بيان ما في هذه السورة. سورة النساء إحدى سور المدينة الطويلة جدا، وهي سورة مليئة بالأحكام الشرعية التي تنظم شؤون الداخلية والخارجية للمسلمين. سورة فاكي يزفى بوسنوه gbogbo àwọn sura tí ẹ bá ti rí tí ó jẹ́ mọ̀dàníyà àwọn tẹ́ ẹ máa bájú nú ẹ̀ ó ní àwọn ọ̀rọ̀ ìṣòfin ìpàṣẹ ló máa pọ̀jù nú ẹ̀. àwọn ọ̀rọ̀ míì lè wá tó bá jẹ́ àwọn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lójijì ńgbà yẹn tí Ọlọ́run fẹ́ bá nábì sọ tí ò yẹ
ṣùgbọ́n súra ń nítorí bá pọ̀ jù nínú súra ó ní Ọlọ́run fi fún súra yẹn ló kọ́ ṣùgbọ́n inú eléyìí inú àwọn súra tó gùn inú Al-Qur'an Suratu Nisa àwọn ọ̀rọ̀ tó pọ̀ jù ń bẹ ọ̀rọ̀ òfin ìdájọ́ ló wà ń bẹ. التي تنسم الشؤون الداخلية والخارجية للمسلمين. àwọn òfin tí a máa bá nínú súra yìí á jẹ́ àwọn òfin tó ṣètò àwọn tó jẹ́ mùsùlùmí tí wọ́n wà nínú ilé àti ó ṣètò àwọn tí èsè mùsùlùmí tí wọ́n wà ń ta. وهي تؤني بجانب التشريع كما هو الآن في سورة المدنية. òfin pọ̀ ń bẹ gẹ́gẹ́ bí òfin ṣe sábà máa pọ̀ nínú gbogbo àwọn sura tó bá jẹ́ Madaniya. وقد تحدثت سورة الكريمة عن أمور هامة تتعلق بالمرأة. báyìí lọ gẹ́gẹ́ bá ṣe sọ níbi kíní rẹ̀ ọ̀rọ̀ nípa obìnrin ló pọ̀ jù. والبيت. láfi ní bí ó bá jẹ́ pé wọ́n gbọ́dọ̀ agbogbo àwọn obìnrin tí ó bá ṣe mùsùlùmí alẹ́ kà wọ́n kún aláìmoore torí ìsìlámù ló yọ wọ́n kú lóko ẹrú pé bí ọkọ bá ti kú kí wọ́n jẹ àwọn àtọmọ wọn náà mógún ìsìlámù nìkan ló kọ kò sí ìwé ànábì ọlọ́ba kan tó kọ rí. بالمرأة والبيت والأسرة. nípa ìsìlámù ló ṣètò bóbìnrin ṣe bó ṣe máa wà nílé ó ṣètò lérí ẹbí ó ṣètò lérí gbogbo tí ọmọnìyàn bá fi lẹ̀ àìdá ọkùnrin ni abóbìnrin sí súra yìí inú ẹ̀ láti rí. ولكن معظم الأحكام التي وردت فيها كانت تبحث حول موضوع النساء. ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ ń bẹ ṣùgbọ́n èyí tó pọ̀ ju gbogbo ẹ̀ náà bó bá yí lọ tó bá yí bọ̀ eré ọ̀rọ̀ obìnrin ló ń dálé tó sì jẹ́ pé ló wúlò fún ìgbésí ayé obìnrin. ولهذا سميت سورة النساء. لذلك سمي ọgbà yìí ọgbà obìnrin. وتحدثت السورة عن حقوق النساء والأيتام اليتامى. bẹ́ẹ̀ ni súra yìí ó sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa ọmọ aláìní ìyá aláìní bàbá. حقوقهن في الميراث والكسب والزوج. ọ̀rọ̀ súra yìí tó sọ nípa àwọn ọwọ́ wọn nípa àwọn ogún wọn nípa àwọn ogún tí àwọn òbí wọn fi sílẹ̀. ولهذا سميت سورة النساء. torí àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó ní wọ́n fi sọ súra yìí ní Suratu Nisa yìí. منصوب وتحرك أتى لو كان هذا قرانا اليوم قراءة لأن والله يعني المتعلم هناك المستفيدون وهناك المتعلمون أدام لا بد أن نقرأ كل ما كان في صعب. وتعرضت لموضوع المرأة فصانت كرامتها. súra yìí náà ó tún sọ nípa obìnrin láti tọ́jú ara ẹ̀ má lò rẹ̀ ńlòkulò má fẹ́ra rẹ̀ hàn lọ́nà tí ó dáa kó má gbé àpọ́nlé ara ẹ̀ ta. kullu dhalika imma fil mashi aw fil khuruji aw fil kalami aw fil mukhalata aw fi kulli ma yata'allaqu dhalika. هذا السورة هو الذي يعني علم النساء كيف تجري أو كيف تجري أمورها في الدنيا. súrà yìí òun ló ṣàlàyé bóbìnrin ṣe é ṣe tí ò fi ní gbé àpọ́nlé ara rẹ̀ tà níbi rírìn níbi ọ̀rọ̀ sísọ níbi wíwò níbi ìbáàyànṣe. súrà yìí ló ṣàlàyé bóbìnrin bí ó ṣe máa ṣe tí ò fi ní tara rẹ̀ tí ò fi ní gbé àpọ́nlé ara rẹ̀ jònù. سنجد كل ذلك في هذه السورة. gbogbo èyí tá a wí yìí láàrin nínú súrà tí àwọn bàbá fẹ́ máa tú fún wa yìí. wàdáàt ilà ìsọ́fìhà bí ìtọ́ ìhà òkú kọ̀hà allati farada Allahu ta'ala laha. súrà yìí oní ó àbánú ẹ̀ bó ti dáa kí obìnrin ó bá ọkọ ẹ̀ lò bó ti dáa kó bá àwọn èèyàn lò bí ó ṣe máa ṣe nǹkan tí ò ní kọjá àlà kú ní Islam. ọ̀rọ̀ pé báyìí ni wọ́n ń ṣe láyé gbogbo ayé
kọ́lọ́lọ́hún ó kẹ́ ẹni ó bá fẹ́ kọ́lọ́hún ọba ó kẹ́hún yóò padà sínú ìlànà tọ́lọ́hún ọba aláàlẹ̀ pé ẹni tó bá rìn báyìí yóò bọ́ sínú kẹ́ni. Allah kalimari walimirasi wa ihsanil ushra. obìnrin kì í máa ṣe bàgáyà kó máa lùgbèsè ayé ọkọ̀ kan òkun kọ́bọ̀dù. inú sọ́dọ̀ ayé là bá obìnrin tí ó lápọ́nlé jù láyé oníkó wà lábẹ́ ọkùnrin. obìnrin tó bá ti lè gbìyànjú tó ní hòríyà tó ní freedom tí ẹ ti bàjẹ́. èyí gbọ́dọ̀ ní freedom. ọlọ́run ò dálé ayé pẹ̀lú freedom. ó ló fi ṣètò òwe. ibi tẹ́ ń lọ yìí o ẹ má bilé mọ̀ mi ẹ̀ débẹ̀ rí èmi mo níbẹ̀ èmi ni mo mọ tí ó máa ṣẹlẹ̀ ń bẹ̀ ètò bẹ́ẹ̀ ṣe rìn bẹ̀ ní ètò táyé Lagos State láwa yìí gbogbo tí wọn ò fẹ́ ibi tó yẹ one way wọn kọ one way sí ntẹ́yìn ò gbọ́dọ̀ mú wọn kọ́ sí lẹ́yìn eléyìí wọ́n wá ṣètò adájọ́ ẹni tó bá ti lè ṣerú nǹkan tí wọ́n ṣe yìí oníkà ẹbí léèrè pé ṣé kò rí òfin ni bí Àlùkùránì ṣe rí nù ètò ayé ni èyí ò lè fírì ọkùnrin ò lè fírì láàyè tiẹ̀ obìnrin náà ò lè fírì nípa pé lẹ́yìn fírì odò ló kù. Allahu Akbar. bẹ́ẹ̀ bá ti ń jẹ́ lọ fírí tí bá ń lọ odò ló ń lọ yẹn. Allahu Akbar. torí ẹ̀ àwọn bóbìnrin sí láti ṣe obìnrin gbọdọ̀ lórí ìgbésí ayé àìlọ́kọ. lábúdà min al-ikhtiyar limusahaba litaswij tàbí ò sí kẹ́yìn ó ní ẹ̀sà mo fẹ́ báyìí ṣùgbọ́n ẹgbẹ́ tó bá fi di pé obìnrin eléyìí ò dáa ọmọ eléyìí díẹ̀ ó fi lẹ̀ mo rí nǹkan báyìí tí ò dáa lọ́wọ́ rẹ̀ ó fi lẹ̀ ọlọ́run ló mọ iye ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ti fi ọkọ rẹ̀ ṣe àlè ó ti fàlè sọ́kọ tí ò wá bọ́ sí mọ́ yóò padà wá fẹ́ni tí ò láìkì ní nígbèsí ayé ẹ̀ torí bẹ́ẹ̀ ó ní Al-Qur'an fi sọ pé bọ́mọ bá ti lè bẹ̀rẹ̀ sí rí nǹkan oṣù bá tẹ̀ wá ní ayé yìí nínú òfin ti Ìmáàmù Ṣáfi'í òfin tiẹ̀ ó ní 16-17 years Ìmáàmù Málíkì ní àwọn ìjọba ayé tẹ̀lé 18 years tó bá ti di 18 years ó dá kókò lé bàbá ẹ̀ ṣùgbọ́n àwa ní ayé yìí ẹ̀kọ́ dé ẹ̀kọ́ tí yóò máa kọ́ ọ̀hún ẹ̀kọ́ tó fẹ́ máa kọ́ kò gbọ́dọ̀ jẹ́ kó lo ara rẹ̀ torí ara ngan tí ń bẹ lára rẹ̀ ngan lọ́wọ́ ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ ní tí èsè nílé kó ṣílẹ̀kùn kó máa wọlé kó máa jáde bẹ́ẹ̀ ni obìnrin tí ó fira rẹ̀ lẹ̀ tí ọkùnrin mi ń bá ṣe pọ̀ torí ẹnìkan bọ̀ wá ẹnìkan jẹ́ nílé yẹn tọ́lọ̀ ti fi lẹ̀ tí ń bọ̀ ẹni bá ti wá lè fi lé rẹ̀ lẹ̀ ní mafutuhan tí kálukú ń wọ bẹ̀ ó mọ̀ pé tí ò dání pé gbogbo ẹrù tó wà nílé ni wọ́n kó dànù. Allahu Akbar. tí tó ní ò bá kú sínú ẹ̀ kullu man ja'ala baytahu maftuhatan ja'ala baytahu maftuhatan yusrak wa yukhadhu jami'a alfawaidan anha. gbogbo ẹni bá ti lè sọlé rẹ̀ di ń tó wà ókùn tí gbogbo èèyàn ń wọ ọbẹ̀ ẹni bá ti lè mọ̀ọ́mọ̀ sílé rẹ̀ lẹ̀ gbogbo tó wà nínú ilé náà làwọn èèyàn ó kó lọ kódà wọ́n lè pa ẹni tó nílé gan-an. wọ́n lè pa mubashara aw an tariqi ghayri mubashar. wọ́n lè pa dàrẹ́ẹ̀tì wọ́n sì lè pa indirẹ́ẹ̀tì. pípa dàrẹ́ẹ̀tì ni pé bóyá wàhálà dé láàrin wọn ó ṣe kan pípa indirect ni àbí kí wọ́n kó nǹkan lára ara wọn. Allahu Akbar. lidhalika hadhihi suratu muhimma jiddan. ó yẹ súrà yìí súrà tó pàtàkì gan ni. labuda an nubayyina lakum qabla tafsir. àwọn bàbá làwọn gbọ́dọ̀ ṣàlàyé rẹ̀ fún wa ṣáájú ká tó kó sínú tútù rẹ̀.
كما تناولت أن أمر النساء هكذا تناول أمر الرجال لذلك جعل يعني كون ميراث. bọ́lọ̀ ń ṣe súrà yìí ní súrà tó yẹ pé ọ̀rọ̀ obìnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọkùnrin náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o nítorí pọ́rọ̀ ọkùnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ á máa ráwọn ìdájọ́ béèyàn ṣe pín ogún bẹ́ẹ̀. لا حياة للنساء دون الرجال ولا حياة للرجال دون النساء. obìnrin ò lè gbáyé láìsọkùnrin bẹ́ẹ̀ ọkùnrin náà ò sì lè gbáyé láìsóbìnrin bẹ́ẹ̀. ولكن كلها بقانون الإسلام. ṣùgbọ́n gbígbé náà pẹ̀lú àwọn òfin ìsìláàmù ni. وتحدثت السورة الكريمة تنسيم العلاقات الزوجية وبينت أنها ليست علاقة جسد وإنما علاقة إنسانية.